mọ́ ẹlẹgbẹ́ mi á kú sí mi òní a dẹ̀ kú gbádùn ọ̀sẹ̀ òní èmi mo ṣe ń rìn bọ́ ni mi ní problem kankan lóòótọ́ ni mi ní problem èmi ọmọ ẹ̀kọ́ mo ní problem kankan lẹ́yìn ẹ̀ pé ìtẹ́lọ́rùn ló ń gbogbo kọ́ọ̀yàn á ti mú o ní ìtẹ́lọ́rùn in fact kó líkété ó ayé èyí ò fi ìlí rẹ̀ ẹ̀ àmọ̀ ẹ̀kọ́ ń lé ó ìra ìtàlẹ́kàn yà wí ó lé ó in get but kọ́ọ̀yàn á ti ní ìtẹ́lọ́rùn ẹ̀ dùgbà kọ́ bá di Dangote kọ́ ti enjoy life ra rẹ̀ in get mo mẹ́ wí náà rẹ̀ ọ̀dàbọ̀ ni kàn án ní ọ̀nìkan bá ní kọ́kọ́rọ́ kan jù wá lọ́ lẹ́kùn àdánù láàmúṣí because kọ́ ọkùtẹ́ ní 1,000 naira ẹgbẹ́ rẹ̀ kọ̀ yẹ pé 100 naira níní bọ́ọ̀lù kí 100 naira ń dẹ̀ jẹ́ tẹ̀lé lé yẹrí irú yẹn náà ni hypertension ní máa ń tètè pọ́n irú hypertension kẹ̀ pọ́n kàn kú dọ́kítọ̀ yóò detect rẹ̀ because àlétẹ́lọ́rùn lè kọ̀ sí rẹ̀ èṣùrù hypertension ọ̀nìyàn lásán yín gẹ̀tì mi ni mo kàn kí mi kí n ǹjẹ́ àlétẹ́lọ́rùn pẹ̀lú nǹkan ní o nǹkan ní ǹjẹ́ tí a lọ́rùn dò ká mọ̀ wá hard working ká mọ̀ ṣiṣẹ́ iṣẹ́ lóògùn iṣẹ́ lè gbé ní débi gíga even though gan bíbélì gan sọ pé kọ́ọ̀nì ọmọ ṣiṣẹ́ because kí n bá ka báìbù dáadáa ibi kè báìbù ti mẹ́rùn kan work kọ́ọ̀nì ṣiṣẹ́ ó lé ní 500 places so ìṣiṣẹ́ takuntakun kí n yóò jèrè rẹpẹtẹ ọ̀sẹ̀ tuntun la dẹ̀ fẹ́ bọ́ sí yìí o àjẹ́ èèyàn pẹ̀lú iṣẹ́ káwa ti ṣe ká work diligently ká dẹ̀ wà hard working with our hard working táwa ti ń persist àdébi tá à ń lọ 365 days kò sí bá ṣe lè lò ó tán ká exhaust 365 days yẹn láì achieve nǹkankan ìyanu á ṣẹlẹ̀ ẹ take care kẹ́ ẹ̀ dẹ̀ enjoy day yín o.